Hello, ẹ kú gbádùn bí tẹ́ wà a kú weekend, a kú Sunday ni. Àbọ̀ Ọlọ́run adájú lórí wa, aṣọ ọ̀pọ̀lọpọ̀ Sunday láyé wa mi. Ẹ ṣé o, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ fi ń tẹ́tí sí wa. A tún gbé mi ìdè lọ́sàn-án. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ ti gbọ́? Ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́. Àwọn tó ti gbọ́, ó mọ ní kí n sọ fún ẹ̀yin tá ẹ ti gbọ́. Ṣé ẹ rí rògbòdìyàn tó tún lọ bẹ́ẹ̀lẹ̀ nílẹ̀ Saki? Ní Saki o, lánàá wọ́n pa pírígìdì sáwọn ọmọ Saki lára. Wọ́n láwọn agbébọn rìn. Báwọn Bukara, báwọn Esma, gbogbo wọn ní owó léwó. Ìkọ̀ọ̀kan náà ni wọ́n tún ti wọbẹ̀ àwọn Fulani. Nọ́bà ní kán fò kán nìṣó. Wọ́n ní káwọn ọmọ Yorùbá kán fò kán nìṣó. Ṣé wọ́n ti kìlọ̀ fún gbogbo wa? Wọ́n kìlọ̀ fún yín ẹlẹ́ẹ̀ni gbọ́. Gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá. Ṣé ẹ rí nǹkan àbẹ́ẹ̀rín ìkọjọ́ ò lè fẹ́ ṣe lè dà? Ǹjẹ́ ọ̀la fẹ́ wò pẹ́ tó ìjọ́ ọ̀la fẹ́ ṣe gbogbo rògbòdìyàn yìí? Ìlà ìlò ká má lè sùn gbádùn. Ká fojú kan sùn, ká fojú kan ká paná ojú kan ká fi kan máa ríran. Ṣé irú yẹn, ṣé yẹn tọ́ sí wa? Ṣé yẹn ìjọ́ ọ̀la fẹ́ ṣe yẹn dà? Wọ́n ní wọ́n ti pa àwọn ti Saki Nipakupa. Tẹ bá rí bọ́ ṣe ń sá bélébélé, tẹ bá rí fídíò tá à ń wò lénìí. Tó ń sá kíjọ kan gbà ó. Wọ́n wá já ewé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sọ́lọ̀ ilé ọba wọn, ilé àwọn ìjòyè bí lóríṣiríṣi tó ń pariwo. Ẹ máa sọ pé ẹ gbọ́. Nígbà tán ní kẹ́ ṣe Yorùbá nation lẹ́ẹ̀ní ṣe. Nígbà táwọn Fulani tó bá ń diyín mọ́ yàrá, tó ń diyín mọ́ ẹnu ọ̀nà. Mo rò pé gbà yẹn lẹ máa wọ̀n òótọ́ Ọlọ́run máa ṣe wá ní àádọ́rùn mòótọ́. Ọlọ́run máa ṣe yín torí àwa ti mọ̀. Wọ́n lógun àgbọ̀tẹ́lẹ̀ kì í parọ́. Ìyẹn arọ tó bá gbọ́n. Ṣé wà ń bẹ̀ àbẹ́ ẹ̀sì ń bẹ̀? Ṣé ẹ̀ ń gbọ́ ẹ ríran o? Ẹ bèèrè lọ́wọ́ àwọn ọmọ Saki kí ló ń ṣẹlẹ̀ nílùú Saki lánàá. Wọ́n ti ya wọbẹ̀ o. Wọ́n ti ya wọbẹ̀ àwọn Fulani. Pé kí ló ṣubú tí àwọn ọmọ Saki o, náà bẹ̀rẹ̀ sí ní pa wọn. Ṣé bá ṣe máa wò wọ́n ràn nìyẹn? Ẹ̀yin àgbàgbé ṣé bẹ́ẹ̀ ṣe máa wò wọ́n ràn nìyẹn? Ọlọ́run kúkú ṣe. Ìṣojú yín náà ló máa ṣe. Táwọn Ìgbò tó ti declare pé báyìí wọ́n ti fohùn lẹ̀, wọ́n ti announce. Débi pé ṣe lọ́tọ̀ ẹ̀ tún invite Tinubu. Gbogbo wa sí jọ́ tán fẹ́ on the 2nd of December. Yes. Àwọn Ìgbò ti ń lọ tí wọ́n ti dá dúró. Ẹ̀yin Yorùbá, ńbo lẹ wà? Ńbo lẹ wà? Ọ̀pọ̀ bọ́ tún ṣe mú Sunday Igboho Nnamdi Kanu tó lọ sòyàn mọ́lẹ̀ bí ẹran. Àwọn ọmọ Ìgbò yẹn wọn ò tiẹ̀ bí ṣùgbọ́n gbà pé kí ni bá ní sí àmàdá dúró. Ẹ mú wọn, ẹ mú wọn. Ẹ mú Nnamdi tó jọ̀gá wọn, ẹ mú Nnamdi. Wọ́n dúró sẹ́yìn ara wọn bíi ti pílà. Wọ́n dúró digbí pé níbo kílẹ̀ ńbo lẹ̀ ń lọ tẹ́ ẹ̀ lókun lọ́rùn. Ẹ̀yin bí báwo? Àwọn jọ máa fà. Wọ́n ti sọ fún Tinubu ó kọ on the 2nd of December. Àwọn máa lọ dá dúró ni. Kò dẹ̀ sí nǹkan tí Tinubu lè ṣe. Kò sí nǹkan tẹ́nìkan lè ṣe sí wọn. Ẹ̀yin náà dà. The only thing ni pé ká tiẹ̀ máa gbàdúrà pé torí Ọlọ́run tiẹ̀ ti báàkì wọn lẹ́yìn. Ká má rogun wàhálà ìdààmú. Ká má tiẹ̀ rogun ẹjọ́. Ká má rogun ogun wàhálà. Ká má rí ogun o. Ogun ò gbọdọ̀ bẹ́ẹ̀lẹ̀. Àwọn kan sọ pé òpin ayé la wà. Àti dópin àyè pé tẹ́kẹ́ ṣọ́ra kẹ́ tètè mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe. Still àwọn kan yìí ń lè ṣàn. Òpin ayé la wà. Torí Bíbélì sọ fún wa pé nǹkan tá àti ẹ̀ rí gbogbo nǹkan tí wọ́n ti sọ nínú Bíbélì kẹ́yìn pé gbà yẹn la máa rí pé nǹkan tí ò ṣẹlẹ̀ rí pé ó máa ṣẹlẹ̀. Nǹkan tí Bíbélì ti sọ láti ilẹ̀ pé ó máa ṣẹlẹ̀. Still
àwọn ọmọ èèyàn mostly àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ìjọba orílẹ̀-èdè wọ́n máa burú o. Ìjọba ti Tinubu yìí ti regime táwa ti Tinubu regime ìyẹn lékeka lóríṣiríṣi wọ́n ṣàn ṣe kíkan àfúrá akókó fúra bàbá Tinubu ni ò fúra at least àgbàlagbà tó bá wà nílùú wọn ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ àgbà kì ó dẹ̀ ní wà nílùú kílùú bàjẹ́ èmi ò mọ irú àgbà tí bàbá Tinubu o torí gbogbo wa náà la fẹ́ dàgbà a máa darúgbó kùjẹ́kùjẹ́ a gbọ́dọ̀ máa respect àwọn àgbà ẹni tó bá fẹ́ dàgbà kó respect àgbà bẹ́ẹ̀ tí bàbá Tinubu kí ló dé tẹ́ fi respect tẹ́ pàtì sẹ́gbẹ̀ẹ́ kan tẹ́ sọ pé ìpàkó ìṣòyọṣù tì torí ẹlẹ́gàn ló bá ní ìtí bàbá Tinubu ń gbé lẹ̀ kọ́ tiẹ̀ fọ̀hún láyé àtijọ́ nígbà tá a tiẹ̀ ní ẹni mẹ́ta ìta tiẹ̀ délé ayé yìí tí kankan bá rúyàn lójú tá a mọ̀ táwọn president ayé àtijọ́ tí kankan bá rú wọn lójú kíákíá ìjọ́ kejì wọ́n ti sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo everybody Nàìjíríà we hail thee nígbà yẹn Nàìjíríà we hail àwa ó dà létí gbàngbàngbà nígbà yẹn gbogbo èèyàn ti sáré lọ sí ibi rédíò bí ká gbọ́ ìtí president fẹ́ sọ ayé dẹ̀yìn ń dùn gbà yẹn ayé ti ẹ̀dá gbà yẹn torí àwọn ọmọ Nàìjíríà àti ẹ̀fẹ́ nǹkan tó máa ní wá lára bí nǹkan tó máa ṣe kiri small team báyà ti sáré lọ sẹ́gbẹ̀ẹ́ rédíò ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí president máa sọ táyọ̀ la máa fi lọ la máa gbọ́ nǹkan tí president sọ kì í ṣe ayé ìsìn tí wọ́n bá máa sọ̀rọ̀ president ò ní sọ̀rọ̀ wọ́n bá fẹ́ máa pààyàn sẹ́nu ọ̀nà president ó máa da kọjá ni wọ́n máa lọ síbi tó ń lọ níbi táyé bàjẹ́ dé táwọn ọ̀dọ̀ láti ìgbà tí Buhari gan láti ẹ̀ ti ń rírun nǹkan bẹ́ẹ̀ yẹn ìgbà ayé Ṣàgàrí mi rò pé léyìí tún rí bẹ́ẹ̀ o ìgbà ayé Jonathan yẹn náà rí bẹ́ẹ̀ o gbogbo ìgbà tí gbogbo nǹkan ti wá wọ́ gidi gan tá àti ẹ̀wà rírẹ̀ ní ti Buhari yìí ìjọba APC ṣáà ní problem wà ní Nàìjíríà ìjọba APC la máa rí pé wọ́n bá pààyàn wọ́n bá ṣe ẹ ti ẹ̀ wo ìgbà tí Buhari yẹn wọ́n kàn máa mú yàn wọ́n ó tiẹ̀ ti Jésù Olúwa kó ṣàánú wa o náà wọ́n máa dúnbú yàn wọ́n máa yí ó rí kòtò kan tán ní ọ̀nà Maiduguri yẹn náà nígbà yẹn wọ́n máa dúnbú yàn wọ́n máa yí nínú gọ́tà nínú kòtò wọ́n ti kidnap àwọn èèyàn àwọn ẹ̀dẹ́ ṣú ẹ̀ wọ́n sì Ọlọ́run tiẹ̀ ti stop ẹ̀ nígbà yẹn bẹ̀tí wọ́n wá ń ṣe lábẹ́lẹ̀ upon that wọ́n wá ń ṣe lójúkorojú sí i tó ń wọlé tó ń wọ gbogbo àdúgbò tó ń lọ pa àwọn yẹn wọ́n ní tó ṣẹlẹ̀ ní Saki ìpò lágbára wọ́n ṣe ń lù wọ́n kù wọ́n náà ń yìnbọn fún wọn náà ń pa wọ́n náà ń kíìpù wọ́n kidnap wọn wọ́n ṣe ń gbé wọn lọ lọ́rùn pa wọ́n pakópa tẹ́ bá rí báwọn aráàlú ṣe ń sáré àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin wọ́n já ewé wọ́n gbà wọ́n sáré lọ sí inú ìgboro tó lọ ń bá kábíyèsí wọn àtàwọn ìjòyè pẹ̀lú ti dàrú nílùú wọ́n ní tẹ́lẹ̀ báyìí àwọn máa sọ pé Yorùbá náà máa sọ kì í ṣe pé tẹ́lẹ̀ àwọn àgbà wọn máa ní ṣé nílùú tó lọ́ba tó níjòyè wọ́n á ti tètè máa declare pé nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin sójà ẹ lọ sí báyìí ẹ̀yin sójà ẹ lọ sí báyìí tí ń sìn because of àwa ti fọ àwọn Tinubu àti Buhari wọ́n ti fọwọ́ ara wọn fọ ìfàkófà àwọn náà fọwọ́ ara wọn lọ pé ogun wọ́n fẹnu pé ogun wọ́n hide gbogbo àwọn tó fẹ́ jagun yẹn wọ́n lọ hide wọn sínú igbó nígbà tó fẹ́ fi bá wọ́n fẹ́ bá Goodluck jà nígbà yẹn pé tí Goodluck táwọn bí sì dé báyìí tógún náà fi bẹ̀rẹ̀ ìjọba tiwọn wọ́n ti lọ hide wọ́n ti dìde wọ́n fẹ́ jagun gbà yẹn pé tí Buhari àti Goodluck kò bá sún pé kọ́ bẹ̀rẹ̀ sí ní máa bẹ lórí kọ́ bẹ̀rẹ̀ sí ní máa lù pa kọ́ bẹ̀rẹ̀ sí máa lù gbogbo àwọn èèyàn pa ẹsẹ̀ ní ẹlẹ́ni ya tètè ó rí pé oníyanjú má ba tèmi jẹ́ ipò ni mo rù bí yẹn ya tètè sá sẹ́yìn nìyẹn ló ya yẹra ó wá ní ẹ gbà ó ẹ̀yin ẹ máa gbé nǹkan yẹn lọ tó bá lè ṣe bó ṣe é ṣe fún yín ẹ máa gbé lọ kò lè tó yìí o àfìgbà tí wọ́n wá fọwọ́ ara wọn ṣera wọn pa pátá
àti Tinubu tó fi Buhari síbẹ̀ o, àti Buhari àti Tinubu o, Ọlọ́run ló ní kó má tiẹ̀ kọlu ra wọn nígbà yẹn. Torí ẹ ni bàbá yẹn sọ pé òun ló kọ̀. Ṣé ẹ mọ̀ pé ogun yẹn wọ́n ti fẹ́ fọwọ́ ara wọn ṣe ra wọn nígbà yẹn. Wọ́n ti fẹ́ fọwọ́ ara wọn ṣe ra wọn. Ogun, wọ́n ti fẹ́ fọwọ́ ara wọn fa ogun nígbà yẹn. Ó di hílàhílò bí Goodluck yá tètè yẹ̀ sí ẹgbẹ́ kan. Ló wá ṣe yẹ̀ sí ẹgbẹ́ kan pé kí ni? Ṣé na today? Ẹ jọ ẹ kóra yín lọ. Ẹ kóra yín lọ. Ẹ̀yin lẹ mọ̀ o. Nǹkan tí yẹn kàn ṣáà mọ̀ ni pé kó ya yẹra fún wọn. Òun ló wá, ó di àkún fún wọn lénìí o. Tinubu àti Buhari nǹkan tẹ dá Nàìjíríà lélelé. Wọ́n ń lérí fún yín, tán ń lérí, tán ń léka. Pé kí ni? Pé nǹkan tó bá wọn Tinubu ni kó ṣe. Pé ojúkoro ojú ẹ̀ báyìí. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀ bá wọn tẹ̀ máa àwọn èèyàn àbáwọn aráàlú wọ́n máa ń bẹ̀rù, wọ́n bẹ̀rù governor, wọ́n bẹ̀rù common councillor, wọ́n bẹ̀rù councillor, wọ́n bẹ̀rù chairman. Òṣìṣẹ́ ó di president ìlú. Wọ́n ní no way. Tó bá máa dogun kó dogun, tó bá dìjà tó dìjà, wọ́n àwọn pariwo tó. Torí ẹ ni gbogbo wọn ṣe yà síta sí. Káwọn Buhari máa sọ fún Tinubu pé àwọn invite ẹ̀ ní torí pé àwọn fẹ́ dá dúró. Torí pé àwọn fẹ́ dá dúró on the second sì náà declare pé àwọn fẹ́ lọ. Ẹ̀yin Yorùbá, báwo ni? How market nígbà tí Koiki ó kú iṣẹ́ takuntakun. Koiki Ọlọ́run á túbọ̀ kún yín lágbára torí àwọn ẹ̀yin lámọ̀ tán jẹ́ àwọn Yorùbá tó gbádùn. Àwọn Yorùbá pẹ̀lú bí Koiki ṣe jẹ́ ọmọdé ààrẹ. Àwọn bàbá ọpẹ́lọpẹ́ pé àwọn ní bàbá kan. Bàbá táwọn fẹ̀yìntì, bàbá táwọn gbẹ́kẹ̀lé. Tán help. Tí irú Koiki, bàbá Akintoye àti Sunday Igboho, tí irú wọn bá pọ̀ ní Nàìjíríà yìí, kọ́ tiẹ̀ tó bí 10. Ká tiẹ̀ rí pé wọ́n tó 10, wọ́n tó 20. Ṣé kò ní ṣe é ṣe fún Yorùbá? Wọ́n ní kẹ́ gbáradì ẹ̀yin Yorùbá o. Kẹ́yìn náà gbáradì kára àwọn èèyàn tó lè jẹ́ àwọn èèyàn tó wà ní abroad tán lè máa jà fún wa. Bí Koiki ṣe ń jà fún wa tó wà labroad. Tí gbogbo wọn ń jà fún, tán ń lọ, tán ń bọ̀, tán ń lọ, tán ń bọ̀. Olúwa ṣeun. Ọlọ́run á lọ́rẹ̀ ẹ̀mí gbogbo wa o. Àti bàbá Akintoye àti Koiki àti Sunday Igboho. Gbogbo yín pátápátá lọ́lọ́run máa fún ṣe. Wọ́n sọ pé kí Sunday Igboho má wọ Nàìjíríà. Ẹ ti tanra yín jù. Ẹ ti tanra yín tán. Àwọn Fulani yẹn wọ́n ti dáràn lọ́wọ́ wa o. Wọ́n ti dáràn lọ́wọ́ Sunday Igboho. Ẹ fẹ́ ẹ kọ̀. Jésù ó ti gbógun dè yín. Àwọn ogun ọ̀run náà máa defeat yín. Àwọn ogun ọ̀run náà máa defeat àwọn Fulani yẹn. Ọmọ tó ní ìyá ò ní sùn, òun náà ò ní fojú korò. Òun lọ̀rọ̀ àwọn Fulani. Sunday Igboho máa bá ṣe lọ lágbára Kristi ọba ìyanu. Ọba àwọn ọba olúwa àwọn olúwa. Ọlọ́run wa ògbéni níjà kẹ́rù òbóni níjà. Òbóni níjà òun ló máa gbè wá níjà nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá nation yìí. Ó máa bá Sunday jà ogun yìí. Àwọn ẹ̀mí mímọ́ máa bá Sunday jà ogun yìí. A dẹ̀ máa win ní lágbára Ọlọ́run ọba ìyanu. Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share. Kẹ bá wa fi tó kù sí comment section. Kẹ́ dẹ̀ bá wa like. Kẹ bá wa distribute. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Bye.